Babátúndé Fọlọ́runṣọ́ ń wa mọ́tò, Ìṣọ̀lá Oyènúsì ń yìnbọn. Ẹgbẹ́ adigunjalè àkọ́kọ́ nílẹ̀ Yorùbá nìyẹn. Babátúndé Fọlọ́runṣọ́ ni dẹ́rẹ́bà Ìṣọ̀lá Oyènúsì àti ẹgbẹ́ adigunjalè ẹ̀. Ẹgbẹ́ tó sì kọ́kọ́ lórúkọ tó kárí ayé nídìí iṣẹ́ fìríǹdì ọ̀kẹ́ nílẹ̀ Yorùbá níbí nìyẹn. Àwọn èèyàn kò kàn mọ̀ wọ́n kò mọ àwọn tí wọ́n wà nídìí ẹ̀ nígbà náà ni. Ṣùgbọ́n o, bí iṣẹ́ kò bá sí, òun Babátúndé fúnra ẹ̀ a máa ja olè kéékèèké. Níbi àwọn iṣẹ́ tó sì ń dáṣe yìí náà ló ti bá olóde pàdé tó sì ti bẹ̀ lórúkọ ju àwọn aṣáájú ẹ̀ gbogbo lọ. Ẹ̀wọ̀n ló fún un lórúkọ òjijì bẹ́ẹ̀. Ọdún 1968 ni wọ́n ti kọ́kọ́ mú Fọlọ́runṣọ́ nígbà náà. Àsìkò yìí kò tíì sí ìdájọ́ pé kí wọ́n yìnbọn pa ẹni tó bá digunjalè. Nítorí bẹ́ẹ̀ ẹ̀wọ̀n 20 ọdún ni wọ́n sọ ọ́ sí, ó sì ń ṣẹ̀wọ̀n rẹ̀ ní Kirikiri. Ṣùgbọ́n ní 1969 Babátúndé pẹ̀lú àwọn kan sá jáde kúrò lọ́gbà ẹ̀wọ̀n náà, òun sì sá lọ sí Ìbàdàn. Níbẹ̀ ló fara ṣoko sí. Òun fúnra ẹ̀ sọ pé ọ̀dọ̀ ọ̀rẹ́ òun kan ni òun sá pamọ́ sí ní Ògùnpa, àti pé ìgbà kan wà tí òun sá lọ sínú igbó lọ́nà Ọ̀yọ́ tó jẹ́ èso igi lásán lòun ń jẹ. Ṣùgbọ́n ní 1970 Fọlọ́runṣọ́ tún padà wá sí ìlú Èkó, ó sì bẹ̀rẹ̀ sí já olè rẹ̀. Ó ń já olè yìí lọ ní pẹrẹwu. Ó yìnbọn sí ọkùnrin kan tí wọ́n ń pè ní Stephen Queens nínú oṣù kejìlá ọdún 1970. Ó sì gba 40 pọ́ùn tí ìyẹn kó dání. Bẹ́ẹ̀ ló yọ ìbọn sí ọ̀gá sọ́jà kan tó wá sí Nàìjíríà láti Egypt, Fauci Siaban. Babátúndé gba aago ọwọ́ ẹ̀, ó sì gbé e lọ. Èyí tí ọkùnrin náà ṣe tó burú ní ti mọ́tò onímọ́tò tó jágbà. Ó gba mọ́tò lọ́wọ́ ọ̀gbẹ́ni Alfred Marshall. Ìyẹn ń wa mọ́tò ẹ̀ lọ jẹ́jẹ́ ni o. Bí Babátúndé ti ṣe yọ ìbọn sí i níbi tí ọkùnrin náà ti ń dúró díẹ̀ fún kòtò nìyẹn. Ó ní kó bọ́ sílẹ̀ nínú mọ́tò náà bí kò bá fẹ́ kí òun fi ìbọn fọ́ orí rẹ̀. Ni ìyẹn bá sáré kàbàkàbà bọ́ sílẹ̀, ó sì ná kọ́kọ́rọ́ sí Babátúndé Fọlọ́runṣọ́. Ṣùgbọ́n olè tí Fọlọ́runṣọ́ jà gbẹ̀yìn nìyẹn o, nítorí ọkùnrin tó ní mọ́tò náà sáré tọ̀ àwọn ọlọ́pàá lọ. Wọ́n mú Babátúndé Fọlọ́runṣọ́ pẹ̀lú mọ́tò náà ní ọjọ́ kẹta tó já àgbà. Inú oṣù kìíní ọdún 1971 ni wọ́n mú un. Nígbà tí ìgbìmọ̀ àwọn adigunjalè sì bẹ̀rẹ̀, wọ́n dájọ́ ikú fún un ní ọjọ́ Ìṣẹ́gun Túsídéè oṣù kẹrin ọdún 1971. Gbogbo àwọn èèyàn Èkó àti Western Region ni wọ́n ti wá gbọ́ pé wọ́n ti dájọ́ ikú fún ọmọ Yorùbá kan o, àti pé ní ìta gbangba létí òkun ni wọn yóò ti yìnbọn pa. Èyí tó sì tún wá yà wọ́n lẹ́nu jù ni pé wọ́n gbọ́ pé ẹni tí wọ́n bá dá ẹjọ́ ikú fún bẹ́ẹ̀, gbogbo ohun tó bá fẹ́ pátá làwọn ọ̀gá ẹlẹ́wọ̀n gbọ́dọ̀ ṣe kó tó di pé wọ́n pa á. Wọ́n ní nígbà tí wọ́n bi Fọlọ́runṣọ́ pé kí ló fẹ́, ó ní kí wọ́n bá òun lọ sílé òun, kí wọ́n sì mú aṣọ léèsì tí òun ṣẹ̀ṣẹ̀ dá wá, nítorí léèsì yìí ni òun fẹ́ wọ̀ lọ́jọ́ tí wọn yóò bá pa òun. Nígbà tí ọjọ́ tí wọ́n fẹ́ pa Babátúndé Fọlọ́runṣọ́ àti àwọn méjì míì sì kú ọ̀la, làwọn sọ́jà rọ́ wá sí etí òkun nì. Wọ́n wá palẹ̀ ibẹ̀ mọ́ ni. Ní ọjọ́ Sátidé ọjọ́ 24 oṣù kẹrin ní 1971, àwọn èrò ń rọ́ gìrìgìrì lọ sí etí òkun. Nígbà tí yóò sì fi tó aago 8 òwúrọ̀, ibẹ̀ ti kún pátápátá. Níbi aago 10 làwọn sọ́jà tó dé ni wọ́n bá gbé àwọn ọ̀daràn náà dé, wọ́n sì dè wọ́n mọ́ igi. Babátúndé Fọlọ́runṣọ́, Williams Oyasimo àti Joseph Ilobo. Ọ̀gá àwọn sọ́jà kan ló pèsè fún àwọn ìṣẹ́pẹ́ sọ́jà. Lójú gbogbo ayé ni wọ́n sì ti da iná ìbọn bolẹ̀, tí ọta ìbọn sì dá ihò ńláńlá sí aṣọ léèsì tí Babátúndé wọ̀, tí àwọn aráàlú sì ń pariwo lé wọn lórí bí wọ́n ti ń dáná ìbọn fún wọn. Kíá làwọn olórin jáde tí wọ́n bẹ̀rẹ̀ sí ṣe àwo orin jáde. Ebenezer Obey ní kí wọ́n má fojú burúkú wo ní léèsì o, nítorí ẹni tó jalè nìkan ló bọmọ jẹ́. Bẹ́ẹ̀ ni Àyìnlá Ọmọwúrà sì kọrin tirẹ̀ báyìí pé Babátúndé Fọlọ́runṣọ́ ló fẹ́ ba léèsì jẹ́ ó fẹ́ nikẹ́ni. Ẹ má torí owó lọ fìbọn pànìyàn lóru. Ṣùgbọ́n kò sí ẹnìkan tó mọ̀ pé késekése ni wọ́n rí, pé kàsàkàsà ń bọ̀ lẹ́yìn kàsàkàsà tí ṣe bàbá késekése. Ìdí ẹ̀ ni pé ní gbogbo ìgbà tí àwọn Babátúndé wà ní ìtìmọ́lé ọlọ́pàá ni, ọ̀gá rẹ̀ tẹ́lẹ̀ Ìṣọ̀lá Oyènúsì wà láàrin ìlú tó ń fìbọn pààyàn kiri láì bìkítà, láì bẹ̀rù pé bí ọwọ́ bá ti lè
tẹ òun ìdájọ́ ikú lòun fi ń ṣeré yẹn. Ìṣọ̀lá Oyènúsì yàtọ̀ gédégédé sí àwọn olè tó kù nítorí ní gbogbo ibi tí òun bá ti lọ ṣiṣẹ́ bí ìgbà tí aláboyún bá lọ sí ọsibítù ni tó lọ sí ọsibítù láti lọ bímọ kò sí ká má rẹ́jẹ̀ níbẹ̀. Níbi gbogbo tí Oyènúsì bá lọ bí ẹni méjì kò bá kú ẹnìkan yóò gbé ẹ̀mí mì ṣùgbọ́n kò wá ní burú rárá kí wọ́n má fìbọn ṣe ẹnìkan léṣe. Oyènúsì ni yóò sì wà nídìí ẹ̀. Òun ni atamátàsé fún ẹgbẹ́ adigunjalè gbogbo nígbà náà. Kìnní kan tí yóò ya àwọn èèyàn lẹ́nu ni pé Oyènúsì kì í ṣe sọ́jà. Òun kò lọ sójú ogun bíi àwọn tó kù tí wọ́n ń jalè láti ilẹ̀ Ìgbò. Àgbélékọ́ṣẹ́ ọmọ kan báyìí lòun. A kò rẹ́ni sọ pàtó ìlú Oyènúsì fún wa nítorí báwọn kan ṣe sọ pé ọmọ Èkìtì ni bẹ́ẹ̀ ni àwọn kan sọ pé Ìjẹ̀bú ni àwọn míín sì ń pè ní Ìbàdàn. Ṣé bí ọ̀rọ̀ bá ti rí báyìí òṣì ní jẹ́ ta ní mọ̀ọ́rí ni owó ní jẹ́ mo bá ọ tán. Kò sí ìyá wèrè lẹ́kọ̀ọ́ ṣùgbọ́n ìyá wèrè wà lẹ́kọ̀ọ́ jàre níṣe ni kò ní jáde sí gbangba kí wọ́n rí òun. Ohun tó ṣàdájú ni pé ọmọ Yorùbá ni Oyènúsì láti ìlú wọn ló sì ti wá sí Èkó. Ó kàwé díẹ̀ ṣùgbọ́n kò jáde ó sì bẹ̀rẹ̀ iṣẹ́ mẹkáníìkì ní kíkọ́ ní Mushin. Láti bí ọdún 1959 ni Oyènúsì ti ń jalè lágbègbè Mushin ṣùgbọ́n olè kéékèèké ló máa ń jà bíi ká tú iná tàbí bátìrì mọ́tò lọ bíi ká fọ́ ṣọ́ọ̀bù nítòsí gáréèjì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Kíní kan ló dájú ìyẹn náà ni pé ìpátá ọmọ gbáà ni Olúwaṣẹ́gun Olúfẹ́mi. Lọ́dún 1962 nígbà tí wàhálà àwọn olóṣèlú ilẹ̀ Yorùbá ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí rúgbó bọ̀ ló di pé kò jalè mọ́ nítorí ó rí tọ́ọ̀gì àwọn olóṣèlú ṣe. Ṣùgbọ́n nígbà tí kinní náà rọlẹ̀ díẹ̀ lẹ́yìn tí wọ́n ti ju Ọbáfẹ́mi Awólọ́wọ̀ sẹ́wọ̀n kò síṣẹ́ gidi kan fún ọkùnrin yìí. Nígbà náà ló sì bẹ̀rẹ̀ sí jalè lójú méjèèjì. Lọ́dún 1965 ló kọ́kọ́ kó àwọn ẹgbẹ́ adigunjalè jọ nínú oṣù kejì ọdún náà. Ṣùgbọ́n olè míì tó tún jà nínú oṣù kẹta àwọn ọlọ́pàá rí i mú. Òun nìkan ni wọ́n sì mú nínú ẹgbẹ́ wọn. Bẹ́ẹ̀ lọ̀rọ̀ di kéèsì wọ́n là á mọ́ ẹ̀wọ̀n ọdún méjì. Nínú ọgbà ẹ̀wọ̀n yìí ni Oyènúsì wà tí wàhálà ogun wẹ́ẹ̀ tí ẹ fi dé. Ẹnìkan kò sì lè sọ pé báyìí lọmọkùnrin náà ṣe jáde. Ohun tó ṣẹlẹ̀ ni pé àwọn èèyàn rí i níta padà ni. Kíá ló sì ti di aṣáájú àwọn tí wọ́n ń sun ilé pẹ̀lú bẹntiróòlù. Lásìkò yìí náà ló bẹ̀rẹ̀ sí pé ara rẹ̀ ní dókítà nítorí ó ń sọ pé àwọn ọ̀mọ̀wé ńlá tí wọ́n gba oyè dókítà nìkan ló lè gbé àwọn ètò ńláńlá tí òun máa ń gbé kalẹ̀ nídìí iṣẹ́ ìdigunjalè yẹn kalẹ̀ kì í ṣe púrùǹtù rárá. Paríparí ẹ̀ ni pé Oyènúsì ń sọ òyìnbó gidi kò sì yé èèyàn bó ṣe gbọ́ òyìnbó tó bẹ́ẹ̀. Nítorí pé Oyènúsì ń rí owó bẹ́ẹ̀ ni agbára sì wà fún un lásìkò ogun wẹ́ẹ̀tì ẹ̀ yìí òun náà bẹ̀rẹ̀ sí wá agbára kún agbára. Ó ń ṣe oògùn tí ìbọn kò fi ní ràn án, oògùn ìkìyà, oògùn ìlàyà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Bó ti ń ṣe oògùn tó yìí náà ló ń wọ oríṣiríṣi ẹgbẹ́ awo. Nígbà tí ogun wẹ́ẹ̀tì ẹ̀ náà yóò sì fi parí níbẹ̀rẹ̀ ọdún 1966 táwọn sọ́jà gbàjọba dókítà Oyènúsì ti di ọkùnrin alágbára gidigidi. Kò sí kinní kan tó bà á lẹ́rù. Ìbọn kò jọ ọ́ lójú bẹ́ẹ̀ ni kápá àyàn kò jẹ́ nǹkan kan fún un. Ju gbogbo ẹ̀ lọ kò sí ohun tí kò lè ṣe láti rówó. Ọ̀nà tó sì yá jù náà ni kó jalè. Bẹ́ẹ̀ nìkan bá sì di lọ́wọ́ ọ̀run ló ń lọ. Nínú oṣù kẹwàá ọdún 1967 ni òun àti àwọn ẹlẹgbẹ́ rẹ̀ mẹ́ta míì gbìmọ̀ pọ̀ láti já mọ́tò báǹkì kan tó ń gbé owó lọ gbà. Ìyẹn mọ́tò bullion fan táwọn ọlọ́pàá máa fi ń gbé owó àwọn báǹkì káàkiri. Láti ilé Èkó ni mọ́tò náà ti ń bọ̀ tí àwọn ọlọ́pàá sì gbébọn tẹ̀lé. Ṣùgbọ́n nítòsí Onígbòǹgbò àwọn Oyènúsì múra láti gba mọ́tò agbówórìn náà. Bí wọ́n ti múra láti kọlù wọ́n bẹ́ẹ̀ ni ọ̀kan nínú àwọn ọlọ́pàá tó ń ṣọ́ mọ́tò náà ṣínà ìbọn fún wọn. Níbẹ̀ ni wọ́n sì ti pa ẹ̀gbọ́n Oyènúsì tó ń jẹ́ Làṣẹ tí wọ́n tún pa ọ̀kan lára wọn. Tí àwọn sọ́jà tó wà ní kàntómẹ́ǹtì Ìkẹjà sì mú Oyènúsì àti ẹnìkan tó kù. Ọ̀rọ̀ náà dé ilé ẹjọ́ nígbà tó sì di ọjọ́ 18 oṣù kejìlá ọdún 1967 adájọ́ májísírèètì ní Ìkẹjà Victor Ìlọ̀rí sọ Oyènúsì sí ẹ̀wọ̀n ọdún 25 ṣáńdí pẹ̀lú iṣẹ́ àṣekára. Níṣe ni Oyènúsì rẹ́rìn tó sì ń sọ fún ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ pé òun yóò jáde ní tòun láìpẹ́ jọjọ. Lóòótọ́ sì ni o nítorí ní Kirikiri tí wọ́n sọ ọ́ sí níbẹ̀ ló ti bá Babátúndé Fọlọ́runṣọ́ ọ̀kan nínú àwọn ọmọ ẹ̀ ní Mushin tẹ́lẹ̀.
òun àti Fọlọ́runṣọ́ yìí ni wọ́n sì ki àwọn wọ́dà mọ́lẹ̀ níjọ́ kan tí wọ́n ń lù wọ́n bíi kí wọ́n kú tí wọ́n sì de àwọn míì mọ́lẹ̀ tí wọ́n sì sá jáde kúrò lọ́gbà ẹ̀wọ̀n Kirikiri ní tiwọn. Ní ọjọ́ 16 oṣù kẹrin ọdún 1968 ni wọ́n tún padà mú Òyénúsì. Sùúrùlérè ni wọ́n ti mú ní pópó Abórìṣàdé. Bí wọ́n ṣe mú un ni pé ó tún fẹ́ já mọ́tò onímọ́tò kan gbà ní. Kò sì mọ̀ pé ọ̀gá sọ́jà kan ló ní mọ́tò náà. Bó ṣe súnmọ́ ìyẹn tó yọ̀bọ̀n sí i kíá nìyẹn náà gbé ìbọn fún un nítan. Àfipá níbẹ̀ náà ni wọ́n ti rá a mú. Nígbà tí wọ́n mú un padà dé ilé ẹjọ́, Òyénúsì ní kí adájọ́ má bínú. Ó ní òun kò mọ̀ pé òun ti ẹ̀ dáràn kankan nítorí òun ti mu ọtí yó kẹ́ríkẹ́rí. Ìdí sì ni pé ọjọ́ tí wọ́n ń wí yìí bọ́ sí ọjọ́ bí òun ni. Adájọ́ kì í pé àṣẹ ìṣàmọ́dún o bàbá ọlọ́jọ́ bí. Ó sì tún sọ ọ́ sẹ́wọ̀n ọdún 10 pẹ̀lú ẹ̀wọ̀n tó ti wà nílẹ̀ tẹ́lẹ̀. Ó ní kó tètè máa lọ. Ọgbà ẹ̀wọ̀n Kirikiri náà ni wọ́n tún gbé Òyénúsì lọ. Ṣùgbọ́n nígbà tí wọ́n rántí ìwà rẹ̀ àtijọ́, wọ́n ní kí wọ́n má jẹ́ kó dúró níbẹ̀ rárá o. Ni wọ́n bá gbé e lọ sí Jos. Jos tí wọ́n gbé e lọ yìí, níbẹ̀ ló ti tún pàdé Babátúndé Fọlọ́runṣọ́. Ṣé wọ́n ti rí òun náà mú? Wọ́n sì ti sọ pé ọgbà ẹ̀wọ̀n tó burú ní Jos. Níbẹ̀ ni kí wọ́n mú òun náà lọ. Níbẹ̀ sì ni Òyénúsì ti tún bá a. Bí wọ́n ṣe rí ara wọn, bí ìgbà tí ológìn ní rọ́mọ ẹkùn ní àwòràwò. Kò pẹ́ rárá tí wọ́n fi tún gbé ètò kalẹ̀. Kí àwọn wọ́dà àti àwọn ẹlẹ́wọ̀n tó kù sì tó mọ kí ló ń ṣẹlẹ̀. Òyénúsì àti Fọlọ́runṣọ́ ti tún jáde o. Bí wọ́n ti jáde, wọ́n pín ara wọn sí ọ̀nà ọ̀tọ̀ọ̀tọ̀. Wọ́n sì sọ pé àwọn yóò tún pàdé lÉkòó. Kí Òyénúsì tó padà wá sílẹ̀ Yorùbá ṣá o, ó ṣe iṣẹ́ ńlá kan ní Maiduguri. Òun àti ọkùnrin ọmọ Ìgbò kan, Amadi, táwọn èèyàn ń pè ní Hausa man, ni wọ́n jọ ṣiṣẹ́ ọ̀hún. Ilé ìtura kan ni wọ́n digun jà lólè. Wọ́n sì gba owó tí àwọn èèyàn náà ti pa. Lẹ́yìn náà ni Òyénúsì sá padà wá sí Èkó. Ó sì padà sí ilé rẹ̀ ní òpópónà Adéríbigbé ní Sùúrùlérè. Níbẹ̀ náà ló sì wà tó ti ń ṣiṣẹ́ kan ṣoṣo tó ní òun mọ̀ ọ́ ṣe, ìyẹn iṣẹ́ adigunjalè. Iṣẹ́ náà ló sì ṣe títí tí ọwọ́ fi tó tí wọ́n ti mú un. Nítorí pé ìkòkò tó bá ń sẹ́yìn tí kò ṣíwọ́, bó pẹ́ bóyá náà ẹ̀yìn ni yóò fọ́. Ǹjẹ́ báwo ni wọ́n ṣe mú Òyénúsì? Ẹ máa bá wa ká lọ. Ọláyíwọlá Alága ló ṣe àtúpalẹ̀ ìwádìí wọ̀nyí fún Ibùdó Àgbáyé fún Àṣà àtiṣe Yorùbá World Center nínú ọgbà Yunifásítì Ìbàdàn. Ẹ kú kalẹ̀.